mo fẹ́ kí ẹ gbọ́ àṣírí ńlá nípa ohun tó pa bọ̀bọ́ Ìkòròdú yìí tí a mọ̀ sí disturbing TikTok. Àṣírí ikú tó pa mo fẹ́ kẹ́ gbọ́. Ẹ jẹ́ n play video This is not the first time. It has happened to him before. But yes, but it's using his drugs. They prescribe medicine for him and he's using it regularly. Mo bá pè ní wárápá. Ó yàtọ̀ sí yẹn. Oh, it's different. It's not epilepsy. Yes, it's different. Okay. So it's been happening before. It's not that it's new. Yes, it's not new. It's not new. Maybe because he hits his head on stone. When he's with him, I always be with him. We stay together. Okay. This is not the first time. It's because he hit his head on stone. That's And was he bleeding? Was he bleeding when you guys came there? It's not bleeding, but he has injury. Okay, there was injury, and there was some blood. Yes. Yes. And when was the last time he had seizure? When was the last time he had seizure? 2 months ago. 2 months ago on the I think February 15. If I remember. Was he at home then? Where was the place? The last one I was with him. Even he did not have any injury at all. I was with him. I owed him. When the season started, I owed him. It's because nobody is there with him. That's what caused all this. Oh, okay. I think he was not supposed to be far away from people. Yes. Yes. And I went to bring his food. I don't used to live inside. I don't. Okay. Now I don't. But do you guys suspect anything? Do you guys suspect anything, like maybe any spiritual anything at all? No. Here's the second one. Yeah, I'm here. No. The person that spoke to us. Sir, I'm She's the here. second one. Are you there with me? Are you there more with me? Yes, sir. Yesterday morning. Okay. He was live yesterday morning, right? Yes, he was online when the season started. Okay. So that video we are seeing that is circulating with singlet is not today. It was yesterday. Ìyàwó ẹ̀ ló Right? sọ̀rọ̀ nínú fídíò yẹn because Yesterday morning, láti what time? jẹta tọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. If I Nígbà tí correct, mo ní maybe wò 9 pé kí ló lè o'clock. dẹ́ mi Okay, 9 in the morning. So you guys took him wọ́n to mọ̀ pé hospital orí yesterday, live ló wà. Yes, and they announced him dead this morning or when? yes, midnight. Àbátẹ̀rọ̀ pé Okay, midnight. immediately ló Okay, that gbé yesterday mi. night it was announced dead Yes. yesterday. Ṣùgbọ́n irú wọn nígbà tó bẹ̀rẹ̀ live like, yẹn 3 àwọn èèyàn o'clock. mẹ́sàn-án ti kọ́ wọ́n ti wò ó. Gbà yẹn ó sọ pé Ebola lójijì nìkan ẹ̀dẹ̀ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí tó dẹ̀ dákẹ́ tó lè sọ̀rọ̀ mọ́. Nígbà tí ó yá oṣù burú lẹ̀ àwọn ẹgbẹ́ sọ pé wọ́n ṣàṣì ní ó bẹ́ẹ̀ nìkan já ní ó sọ̀rọ̀ sẹ́nìkan àwọn nǹkan kẹ̀ dárúkọ àǹtíwá kan tí àwọn náà jẹ́ gbajúmọ̀ òṣèré torí pé bí wọ́n gbà kan ni ṣùgbọ́n a dúpẹ́ pé ìyàwó ẹ̀ ti tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn wípé ó ní àìsàn kan tó ń ṣe tẹ́lẹ̀ tó tó alágọ̀ ara ẹ̀ tó jẹ́ pé ní nǹkan bí oṣù méjì kí nìyẹn kì í mọ́lẹ̀ bí eléyìí náà pé nǹkan ẹ̀ ti ń ṣe bí ọdún méjì sẹ́yìn tó dẹ̀ ti ń lo oògùn sí àìsàn yìí ó ṣeé ṣe kí àwọn èèyàn máa mọ̀ tẹ́lẹ̀ torí ó ní àìsàn kan tó fara pẹ́ tá a ti mọ̀ ṣáàṣì yìí wọ́n ń pè ní seizure ó fi ara jọ wárápá ṣùgbọ́n kì í ṣe wárápá ṣùgbọ́n ọmọ ìyá ẹ̀ ni sẹ́rí ilé máa ní í ṣe pẹ̀lú ọpọlọ ni àwọn dókítà tó mo ṣe máa gbé dókítà kan wá sórí TikTok mi tó máa explain fún wa dáadáa ilé ó fi ara jọ ọpọlọ ló máa ń bá àwọn èèyàn jà àwọn máa sọ pé bí kí a sọ pé wáyà méjì kára bí pé wáyà méjì spark ló ní kíní kan sí ni ó sì máa ń ní ọpọlọ so tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́yẹn onítọ̀hún ò ní mọ nǹkan tó ń ṣe mọ́ onítọ̀hún kò ní lè gbápá kò ní lè gbẹ́sẹ̀ kò ní lè mira ẹnìyàn kan lọ gbá dárí ẹnìyàn ò ní lè dá dúró tẹ́nìyàn bá jókòó gan kò ní lè dá dúró ẹnìyàn máa ṣubú lójijì ẹnìyàn ò ní mọ ibi tó wà mọ́ bíi pé wárápá ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí ò jẹ́ kí àwọn èèyàn tètè máa fúnra sí ni pé ṣe pé ẹni tí wárápá bá mú ẹnìyàn máa ru lẹ́nu eléyìí ríru lẹ́nu tí ò kì í tó ti wárápá irú tiẹ̀ lẹ́nu tiẹ̀ kì í tó ti wárápá jẹ́ ẹni ò ní máa jà gùdùgùdù ẹgbẹ́ tí wárápá tó bá ṣẹlẹ̀ ẹni máa jà gùdùgùdù ńlẹ̀ ilé ẹni ò ní jà gùdùgùdù ńlẹ̀ ọlọ́run ní fẹ́ àìsàn búburú sí wa lórúkọ jésù àwọn tó bá dẹ̀ ní ìpèníjà yẹn mo gbàdúrà lé ni pé Dr. Jesus á dáwọ́lé gbogbo wọn lórúkọ jésù kristi gbogbo májẹ̀mú àìsàn lórí ẹnikẹ́ni àtẹni tó ń gò mí àtẹni tó ń gbọ́ mi ọlọ́run á pa májẹ̀mú yẹn lórúkọ jésù kristi ayé ò ní fẹ́ àìsàn sí wa so òun ti bọ̀bọ̀ yìí ìyàwó ẹ̀dẹ́ sọ pé òun ò torí bẹ́ẹ̀ torí lára òfin tó de kíní ẹni pé ní tó bá ti ní èyí gbọ́dọ̀ kúrò ní agbègbè ẹni yẹn torí pé tí wọ́n bá ṣubú ká lè tètè rescue wọn àdẹ gbọ́dọ̀ ní agbègbè wọn bá dé wà ní kò lọ ní sí anything like sharp object tàbí ẹni tó yẹ pé tí wọ́n bá ṣubú dù tó lè jẹ́ kán ní àpalára kò gbọ́dọ̀ sí ní agbègbè wọn ìyàwó ẹ̀dẹ́ ni láti gbà yẹn lòun dẹ̀ ti máa ń mójútó òun kì í fi sílẹ̀ ṣùgbọ́n ọjọ́ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyàwó ẹ̀ náà ń dáná ní kitchen ìyàwó ẹ̀ wà tí ìyàwó ẹ̀ ti ń dáná ó dẹ̀ ní òun fẹ́ lọ life ó dẹ̀ lọ life yẹn ló wà tó ti ṣubú ṣùgbọ́n àwọn tó kọjá nígbà tó ṣubú
láwọn ará ilé àwọn rò pé ó dákú ni àwọn bẹ̀rẹ̀ sí rọ̀ mí lé lórí so ìgbé yẹn níyàwó ẹ̀ gbọ́ tó jáde tó rí pọ́kọ̀ ni wọ́n rọ̀ mí lé lórí dìgbàgbà àwọn gbé lọ ilé ìwòsàn ṣùgbọ́n ọjọ́ kejì ó gbẹ̀mí mi so àwọn kan tẹ̀ wá ń blame ìyàwó ẹ̀ pé ṣó yẹ kí ìyàwó ẹ̀ fi sílẹ̀ but a lè blame ìyàwó ẹ̀ pé ó lọ dáná fún náà ṣé ìyàwó ẹ̀ máa ní kó wọ kitchen pẹ̀lú òun ìyàwó lè ní kó wọ kitchen pẹ̀lú òun náà so ẹ má jẹ́ ká di ẹ̀bi yẹn torí mo ti lábẹ́ comment section bí tí ìyàwó ẹ̀ ti sọ̀rọ̀ táwọn èèyàn sọ pé kí wọ́n fọlọ́pàá gbé ìyàwó ẹ̀ pé ìyàwó ẹ̀ ló fojú lù sísí ẹ má jẹ́ ká dilé ìyàwó ẹ̀ lórí ọmọbìnrin yìí ó ń sọ̀fọ̀ ọkọ ẹ̀ lọ́wọ́ ẹ má tún wú ìwúkúwú jáde ẹ má tún wú ìwúkúwú jáde ẹ̀yin advocate orí social media ẹlòmíyà kan sọ̀rọ̀ nínú àwọn tó ń comment yẹn láì lu ọpọlọ ẹ̀ láì lo làákàyè ẹ̀ ẹlòmíyà kan lanu ẹ̀ kan sọ ẹlòmíyà kan type nǹkan tó wù ọmọbìnrin ń sọ̀fọ̀ ọkọ ẹ̀ lọ́wọ́ ẹ má tún wú ìwúkúwú jáde ẹ lè blame ọmọbìnrin so ọlọ́mọdé kálógún wàhálà kí sẹ́jọ́ ọmọbìnrin yìí ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ nìyẹn ibi tí mo fẹ́ lọ́n sí ni pé kí ni àwọn nǹkan tó máa ń cause kìíní yẹn àwọn tó máa ń cause kí ni nǹkan tó máa ń cause òun ni mo fẹ́ ṣàlàyé fún wa ń sìn mí ní sọ́lọ́ òyìnbó ń bíbáyé torí òfin blow up yìí màá máa fi Yorùbá gbé kalẹ̀ àìsàn tí ó bá jẹ́ àìsàn ibà tó lé tó ti dàgbà síyàn lára àìsàn máa padà wọ̀yàn ní ọpọlọ tó jẹ́ pé ó lè cause irú kìíní nínú ìwádìí tèmi ṣe àìsàn ibà tó lé ní o téèyàn ò mójútó tó ti wá dàgbà síyàn lára tàbí tó ti rìnrìn wọnú ọpọlọ èèyàn ó lè cause ẹ̀. ẹ̀kejì ó ní àwọn infections nínú ọpọlọ èèyàn ó lè cause ẹ̀ náà. ẹ̀kẹta wọ́n ní serious illness àìsàn tó bá le náà lè fà á ilé tó lè ní ẹni tí blood sodium ẹ̀ tó bá lọlẹ̀ jù ẹni tí blood sodium ẹ̀ bá lọlẹ̀ jù ó lè fà á ẹni tí blood sodium ẹ̀ tá a sọ pé a nílò láti máa ṣe medical check up déédéé nǹkan tó yìnbó fi yàtọ̀ sí dúdú nìyẹn so ẹni tí blood sodium ẹ̀ bá lọlẹ̀ jù ó lè ní. then sẹ́rí ẹni tó bá àwọn oògùn kan wà fún ara ríro tàbí fún ẹni tó bá ní depression so téèyàn bá ti àwọn oògùn kan wà tó pé side effect wọn ó lè lead sí irú nǹkan tí ó ṣe ọmọkùnrin side effect irú àwọn oògùn ara ríro kan wà tó wọ́n le tàbí àwọn oògùn depression kan wà tó pé wọ́n le gan tó pé side effect wọn nǹkan tó máa ń lead sí nìyẹn so ara wọn nǹkan tó ń lè fa kí nìyẹn ni mò ń ṣàlàyé yẹn then àwọn oògùn bí àwọn oògùn wà tó pé táwọn kan máa ń jẹ́ àwọn tó máa ń mu sìgá tàbí tó máa ń mu bó tó pé àwọn oògùn àti wọ́n ṣe láti má jẹ́ kí kíní yẹn wù wọ́n mu mọ́ tẹ́pẹ́ tí wọ́n fẹ́ stop nǹkan tí wọ́n mu yẹn so tó yẹ pé àfẹ́ kí wọ́n mú àwọn oògùn kan wà tó yẹ pé wọ́n máa ń lò so àwọn oògùn yẹn lára side effect ẹ̀ téèyàn bá múra ó máa ń lead sí nǹkan tó ṣe arákùnrin yìí ṣe ń gbọ́ bẹ́ẹ̀ tó dájọ́ pé tá a bá fẹ́ lo oògùn gbà mí a nílò láti ṣèwádìí nípa side effects oògùn yẹn ẹlẹ́mìí máa ń do oògùn jẹ ni àwọn oògùn àdó pé side effects ẹ̀ nǹkan tó máa ń padà fà ságọ́ ara ó burú ju àìsàn tí a fẹ́ fi oògùn yẹn wò lọ ó burú ju nǹkan tí a fẹ́ fi oògùn yẹn wò lọ. Another thing tó máa ń fa nǹkan yẹn ni brain injury ẹni tó bá ní injury nínú ọpọlọ ẹ̀ ó máa ń fà tí wọ́n bá mójútó ni o bọ̀ ẹ mọ̀ pé ara àṣìṣe tá a máa ń ṣe nílẹ̀ aláwọ̀ dúdú ni wípé nígbà tí nǹkan bá ṣe wọ̀nyàn lára lẹ́yìn lómi ṣe máa ń mọ nǹkan tó ń bá wọn jà lágọ̀ọ́ ara so àìmójútó nǹkan yẹn nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó bá ti wá gbilẹ̀ sínú àgọ́ ara ó ṣeé ṣe kó tún mú ọwọ́ nǹkan míì dání tọ́wọ́ ò ní ká mọ́ mi ò bí ẹ̀ ń gbọ́ àlàyé mi then ara àwọn nǹkan míì tó tún lè fà á ó ní àṣìlò oògùn pàápàá akàndédé rú oògùn lẹ́gbẹ̀ẹ́ títì oògùn yìí ń ṣiṣẹ́ fara ríro ẹ̀ wá rà ó ń ṣiṣẹ́ fún kinní kan wá rà ó láì mọ nǹkan tí wọ́n pò pọ̀ ǹjẹ́ NAFDAC fọwọ́ sí oògùn yẹn ǹjẹ́ àwọn àjọ tó ń rí sí pípò oògùn pọ̀ ǹjẹ́ wọ́n máa ń pa oògùn yẹn so ìlòkulò oògùn tàbí àṣìlò oògùn ó máa ń fa oògùn tá à mú orísun ẹ̀ wọ́n kàn sáà sọ ma pé oògùn ń ṣiṣẹ́ fara ríro wọ́n kàn sáà sọ ma pé oògùn ń ṣiṣẹ́ fún àwọ̀ká wọ́n kàn ṣiṣẹ́ fún oògùn ń ṣiṣẹ́ fún orí fífọ́ ǹjẹ́ oògùn yẹn gba àṣẹ lọ́dọ̀ ìjọba ǹjẹ́ àwọn nǹkan tí wọ́n pò pọ̀ àwọn components tí wọ́n pò pọ̀ ǹjẹ́ kìí ṣe nǹkan tó lè dàgbà ara láàmú ni so àṣìlò oògùn nígbà míì oògùn tá à mọ bó ṣe jẹ́ ó lè fa kíní kó dá nǹkan míì sí wa lára nǹkan míì tí wọ́n tún máa ń fa ni high blood tàbí low blood sugar wọ́n ló máa ń fa téèyàn bá mójútó
téèyàn ò ṣe kíni téèyàn ò mójútó ọ̀tẹ́ ni ò mọ̀ pé ò nírú nǹkan bẹ́ẹ̀ lára tó tó wá dàgbà sí lára ọ̀nà máa ń fa. Then nǹkan mìíràn tó ń fa ni pé àwọn mo ti sọ ní ṣáájú náà pé àwọn oògùn tá a fẹ́ fi bí a fẹ́ fi gba ọtí mímu tàbí oògùn lílò lọ́wọ́ ènìyàn number one. Number two dẹ̀ ni pé ẹni tó bá ti mu ọtí gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kún ọtí mímu tó dédé stop lójijì pé àwọn ọmọ ọtí lójijì ó lè nǹkan ẹ lè ṣẹlẹ̀ sí torí ara ẹ̀ ti use mọ́ ọtí yẹn ní mímu ọpọlọ ẹ̀ ti use mọ́ tàbí ẹni tó àwọn oògùn kan wà tó pé tí ẹni ẹ bá ń lo tó bá ń lò àwọn oògùn kan wà bẹ́ẹ̀ yẹn special oògùn kan wà recommended oògùn kan wà tó pé èèyàn kì í dédé stop ẹ̀ lójijì nílò adájọ́ àwọn dókítà kan máa ń sọ tẹ́yìn ní ẹ bá ti fẹ́ stop wọn kẹ́ni ẹ máa reduce doses ẹ̀ ni wọ́n máa reduce doses ẹ̀ kì í sókò ní máa fi sílẹ̀ lójijì tó bá fi sílẹ̀ lójijì ó lè fa nǹkan yẹn so àwọn nǹkan tó lè fa pọ̀ ṣùgbọ́n àwọn abẹ́lé táwa mọ̀ nìyẹn mọ̀ pé lábẹ́ comment section àwọn tó jẹ́ medical practitioners medical doctors wọn náà tún là wá lóye ẹ̀yin ẹjọ́ ẹ̀yin tẹ́ jẹ́ onímọ̀ nípa iṣẹ́ ìṣègùn òyìnbó tẹ́ mọ̀ nípa ẹjọ́ ẹ̀ làwọn èèyàn lóye dáadáa nípa kìíní yìí àti pé báwo ni àwọn èèyàn ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ so yé wa ṣùgbọ́n nǹkan tẹ́mi kàn máa sọ ni pé ọlọ́run ní fi àìsàn sí ẹnikẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọlọ́run ní fi àìsàn sí wa lórúkọ Jésù ṣùgbọ́n ó kàn jẹ́ pé bórílẹ̀-èdè wa ṣe rí ni kò sẹ́ni tó ní nǹkan tó ń dì mọ́ra àmọ́ àwọn nǹkan tí àwọn kìnìún máa ń tó máa kápá àwọn kìnìún ni wípé nígbà míì èyíkéyìí nǹkan téèyàn bá ń dì mọ́ra kò sáìsàn tó lè pààyàn kọ́nà mi yẹ ká kókò jíjìn ṣùgbọ́n àwọn nǹkan tó máa ń kápá àwọn nǹkan nígbà míì ni wípé kéèyàn máa ṣe àyẹ̀wò rẹ̀ lóòrèkóòrè òye wa téèyàn bá ti lọ́dọ̀ àwọn nǹkan mi àjọ pé àwọn àìsàn kan àjọ pé tán bá ti dàgbà ságọ́ ara tán ọwọ́ ò ní ká wọn mọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ìgbà tó ń ṣe ń bọ̀ lẹ́ni ẹ̀ sì ti mọ̀ téèyàn bá tètè kó wọn lójú èèyàn máa ṣẹ́gun wọn sọ Ọlọ́run á pèsè fún gbogbo wa Ọlọ́run á jẹ́ fún wa ní ìjọba alálùbáríkà tó máa mú ayé rọrùn fún wa tó yẹ pé èèyàn á lè ní àǹfààní láti lọ sí máa ṣe àyẹ̀wò rẹ̀ lóòrèkóòrè. This is Adeomade. Bye for now. Adeomade, advocate for the masses.